mi. ẹni tí bá bí bàbá rẹ̀ dá láàyè yìí kọ́ wá dá wa dúró gbogbo àgbákò la palẹ̀ mọ́ wá síbí gbogbo àgbákò la palẹ̀ mọ́ wá ẹni tí bá bí bàbá rẹ̀ dá ọmọ bọ̀ ayà yìí. ẹ jókòólẹ̀ kò sí kankan. oníkálukú ó jókòó. oníkálukú ó jókòólẹ̀ kò sí kankan tí ó ṣẹlẹ̀ jókòólẹ̀. wọn ò fẹ́ gbọ́rọ̀ ni àbí. sọ̀nà ó sì gbọ́. farabalẹ̀ Abdul Rasak Aduagba ọmọ ajagun. ọmọ àyè ọmọ. ayé rẹ̀ àná ọ̀dà ayé rẹ̀ òní ọ̀dà tọ́lá òsì ní dà. insha Allah. àmín. Abdul Rasak Aduagba ayé rẹ̀ àná ọ̀dà ayé rẹ̀ òní ọ̀dà. Allahu hayatahu. bàbá rẹ̀ ọjà àfàrí. àlífàtúlẹ̀ àdàbí yín tòní. ẹ gbé jáde ẹ wá gbé mudirul markas jáde káwá wẹ ní kúra wọn lọ. inú ọmọ kéwú tí bàbá wa Alhaji àgbà tí wọ́n kọ́ ń kéwú tí wọ́n fi ẹnu ara wọn kọ́ ń kéwú èwo ló ń yanjú nu wọn èwo ló lẹ́yìn nu wọn. kúnná kàṣíámì sàṣọba. ìwọ Abdul Rasak Aduagba òṣèlú ti báyé tiẹ̀ jẹ́ ìwọ òsì láwùjọ àwọn aláàfáà àwùjọ àwọn olóṣèlú ni wọ́n wà má dá sọ̀rọ̀ màmá tó bá ń sọ ọ̀rọ̀ mímọ́ Rasak Aduagba máa dákẹ́. màrámì yá. farabalẹ̀ wọn ò bí ọdá akọ bá mi dúró nípa àmà. wàlá ilà asimula faka ọmọ Ádámù ni mi ò tó bẹ́ẹ̀ Abdul Rasak Aduagba Rasak Aduagba ọlọ́run yà lùbáríkà ara rẹ̀. àmín. tọ ẹ dákun torí Ọlọ́run Abdul Rasak Aduagba ọ̀n dá sọ́rọ̀ ọ̀mà ìwọ tó lè ṣe wá sílé ajílà ó ṣe wá sí fọ́kọ àtìyàwó ó ti gbàyàwó rẹ̀ ìwọ ni wọ́n wá ń dá sọ́rọ̀ mímọ́ Aduagba wá ń dá sọ́rọ̀ ọ̀mà. ṣé táwọn bàbá rẹ kọ ṣé kéwú tà ń pè kí tó ń pè ń kéwú náà nù. alifatul adabi ìmọ̀kọ alifa adabi amókọ̀tà náà Sọfíùlá àmọ́ alifa tó ní ìmọ̀ ókọ rẹ̀ ẹ ń bọ̀ farabalẹ̀ ìjọ ọmọ lọ bí fìdáwù kan bàbá kan kú ẹ dákun farabalẹ̀ náà bàbá kan kú alifatul adabi wá fẹ́ wọlé dákun farabalẹ̀ dákẹ́ alifatul adabi wá fẹ́ wọlé ó fẹ́ wọlé àwọn ọmọ méjì tẹ̀lé ẹnìkankan fagbada rẹ̀ nìke bàbá yìí èrò ti pọ́nú lé ẹ̀ padà sẹ́yìn ẹnìkan wá ní alifa adabi mọ̀ náà ní olóhùn ọ̀ma mudiru marikasi ọmọ bọ̀ wá tálífà pọ́tọ̀ alifatul adabi tòní tí ń bẹ lẹ́yìn Alhaji àgbà alifa náà gọ̀ púpọ̀ alifa tí yóò ní àlàáfíà rárá kò ní àlàáfíà níjọ́ tó ti débẹ̀ gan èbó kí lórí ṣe ń bẹ̀ farabalẹ̀ mudiru ń jòkó lédè àga bàbá rẹ̀ yóò sọ ọ̀rọ̀ international ọ̀rọ̀ tí ó kárí ayé ọ̀rọ̀ wọn alifa yìí sọ tó kárí ayé èwo ló kẹ́rì ìlú náà alifa lẹ́yìn kí alifa ọmọ wí pé ibi wá àṣekọ ọmọ wí pé ẹ dákun jàmá gbogbo nǹkan lọ wọ́n yìí epo tó wọ́n kí ló kàn ọ̀rọ̀ alifa pẹ̀lú epo wọn. kí ló ibo mudiru ti ráyè yìí o. Buhari Musa èwo ní ń jẹ́ Buhari Musa níjọ́ títí ń ṣe wáàsí láyé ìrírí àǹfààní kan tí wàásì rẹ̀ ṣe fáyé èèyàn mélòó lọ́tara rẹ̀ di kiri yó mo ti wọ èèyàn 237 ni mo ti wà sí Islam mo sì dúró yìí mo sì bá Buhari lẹ́nu mo bá olójú ọ̀nà dáwà ni o níjọ́ tó ti wá ń ṣe dáwà òun bọ̀ wá ọ ààrẹ nìkan tó wẹ̀ sí Islam rí kàkà bẹ́ẹ̀ ọjọ́ tó lọ chọ́ọ̀chì ọjọ́ tó máa dàbí àlọ́ chọ́ọ̀chì tọ́wá jáde kó ń bẹ̀ kọ́wárí èèyàn mẹ́rin kó wálé tí wọ́n di mùsùlùmí ó tún wá kí àlífà pé ó kú lé ọwọ́ jáde ní chọ́ọ̀chì mọ́tò lọ́wọ́ gbé bá àlífà pé èrè ibi tóun lọ ní ẹ rí i pé ayé yín ti bàjẹ́ ẹ nípa kankan tẹ kónú Islam ẹ àdàbíyà kéèyàn pé mú káyìlà sẹ́ńwẹ́lẹ́ wípé kọ́ ọmọ wa ròyìn pátá níwàásí ìjọ tó bí rere ń ṣe ìnáwó tó pé ọwọ́ ní mukaila zẹ́wẹ́lẹ́ wá sọ iye pátá tí ń bẹ láyé alifatul adabi ara àwọn ọmọ tẹ ẹ lọ́la alùbáríkà tẹ kọ́ńkéwù nù o ẹ rí bí ọ̀sán alùbáríkà kan ládàbí ma kò sí bẹ̀ lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé Abdulrahman baba léèlá ara àwọn tọ́lájà àgbà kọ́ńkéwù ni orí padà àbá Musa ló mọ́tà ara àwọn tọ́lájà àgbà kọ́ni òun náà bá dé èèyàn ńlá orí pa àbá Musa ló mọ́tà dà bó ṣe kún kẹ́kẹ́ ní mà alo mọ́tà tòní tí wọ́n ń ṣe wá sí agbárí kìdó mà lọ́kọ̀
kèyí zọmọ àbá Musa ló mọ́tà òun lọ padà wá gbé ògo aló mọ́tà tó yẹ kí bàbá wa Musa ló mọ́tà tí ń jọmọ kí wà lájà gbà tó yẹ kó gbé jáde ńjọ náà àbá Abdul Rasak aló mọ́tà tòní tí ń jọmọ kí wà gbárìgìdòmà òun ló gbé jáde bàbá wa gbárìgìdòmà yìí sì ní ẹ̀yin àdàbíyà ẹbẹ̀ nínú ẹni tó bá bàbá náà ṣọ̀tá Ọlọ́run gbé borí yín ni o ẹ wá múru aló mọ́tà jáde nínú yín ẹ wá múru sọ ibùl bayani jáde. Adama Allahu hayatahu. Tí ń jẹ́ gbárìgìdòmà ẹ mú wọn jáde nínú yín ẹ lè rí wọn mú jáde àbáwọn tí ọba máa sọ kòtò àwọn product yìí tẹ́ pé product yìí náà Malam Buhari náà lẹ́ pé product yìí Buhari tó já sí wípé ọmọ tó wà ní Zanatania ìdádí ní Darul Ulum láfàyàyà wàláhì ọkọ̀ Buhari kéwù kọ́ mọ́kéwù kankan Buhari ya òpònú débi wípé èmi ò ríru Buhari rí ẹnu díẹ̀ tó wá mọ̀ tí wọ́n á gbé kì í àfàyàyà náà ló ti rán akéde ẹ̀hún níjọ́ dàbí ya kò rí nǹkan kan ké ẹnu ẹsẹ̀ òun ní gàgà táwọn bàbá wọn wà sí àgbáyé ń fún òun náà nílò látijọ́ yìí nìsín náà ká bá Buhari ìwọ Buhari ká bá ọ lójú ọ̀nà wá sí ká sì tó ju ọ lọ ó rí pé o ti sàgbákò eré rẹ ti burú wọ́n yẹ kó bẹ́lẹ̀ dá rẹ sọ̀rọ̀ kí báyìí rẹ ti lọ ìsọ dáa báwọn Pasuma ìwọ àtàwọn Pasuma lẹ́gbẹ́ ìwọ àtàwọn Saheed Òṣùpá lẹ́gbẹ́ bàbá wa Tajul Adabi ẹ bá ń bí àwọn àdàbí yà pé sáàfà àwọn àgbà Tajul Adabi só kírun ni kò kírun tó yẹ kú bẹ́ẹ̀ ni tọ́fà ni wípé májẹ̀mú ọ̀hún àtàwọn àlìjànú tí ń lò àwọn ni wọ́n sọ fún wípé tó bá fẹ́ máa lò wá dáadáa tó sì fi àṣẹ́kù sí ọ̀la májẹ̀mú wa ni kò ní kírun tó fi kú ó sì láàṣọ lérí èmi kọ́mọkọ́ wíwẹ̀ àbùtún lọ́kọ́ sọ bẹ́ẹ̀ òun ló lé àfa àwọn àgbà ọ̀làṣọ lérí yawma yukhasu bin nawasi wal akdam ọjọ́ tó láwọn máa fi àásọ gbé àwọn nǹkan wọn náà ẹ̀rí pé sọ pé wọ́n fi Tajul Adabi náà ní lọ tani sọ mi pé Tajul Adabi wòlíì Ọlọ́run àwọn oníwíbẹ̀ pé wòlíì Ọlọ́run Tajul Adabi alájí àgbà tọ̀ ìwìláyà tiwọn a lè da wìláyà alájí àgbà rú tọ́ra rí ẹnu tọ́ka kù ni pé tá a mọ̀ níbi tiwọn náà ni wípé àfa ni wọn àfa àgbà sí ni wọn àmọ́ wọn kọ́ mọ́sálásí jimá ṣùgbọ́n àwọn ò ṣe kútùbà jimá tí wọ́n fi kú ṣé Adama sì ṣe kútùbà jimá ìmáàmù kún ọkọ̀ ṣe ká Ádámù kò sí ìmáàmù náà kọ́ alájí àgbà ẹ̀rọ kan má jẹ́ àdàǹkarú má bàbá ni a máa tú gbogbo ẹ̀ òṣèlú bàbá ni a máa tú gbogbo ẹ̀ àfa amọ̀lẹ́yìn fa ẹ̀rọ kò jẹ́ máa ń torí ọlọ́mọ wá fẹ́ bí wọ́n ìjọ Mùdírù sọ̀rọ̀ hijab láti 2010 tó ti sọ̀rọ̀ hijab gbogbo àfa onímọ̀ ayé ni wọ́n bá Mùdírù wọ ọ̀fẹ́ yìí wọn kanlẹ̀ èwo ni àdàbíyà àrídálẹ̀ lọ́nà ọ̀rọ̀ mímọ́ táwọn èèyàn bá fà á rí àfowó tẹ́ẹ̀bà bíyàn jẹ bàbá àdínì nìkan lókun nǹkan méjì ni wọ́n ń dààmú wa Mùdírù tún sọ̀rọ̀ Imam Bukhari ọ̀rọ̀ Imam Bukhari àfa tí ọba tóbi jẹ́ ń pera rẹ̀ kò tó bẹ̀ kọ́ dárú ẹ̀ lásà Mùdírù dá lásà ó sì fi yé wọn gbogbo wọn bá a fà wọ́n padà bẹ̀yìn wọn kalẹ̀ náà ni Abdul Rasak Aduagba kò ní dáa fún ọ. ìjọ tá gbà kò pa ọ nílẹ̀ yìí àfàtúbàtà Yàsín lọ́gbà ọ̀lẹ̀ àfà Yàsín ẹni kọ́ wá búra pé àfà Yàsín kọ́ gbà wọn lẹ̀ ìjọ tá gbà kò pa ọ nílẹ̀ yìí màdìkàsí lọ́gbà ọ̀lẹ̀ múmínì ayaranjọ́ tó jẹ àlífà tó jẹ nazana mísàn àbẹ́rẹ́ ibú tó jẹ nazana tó bọ́ sí àgbáyé jẹ nazana mísàn ọ̀ bọ́ sí ayára ọ̀ bọ́ sí ìjọ wa jẹ nazana mísàn tilẹ̀ pòfin mọ̀ táwọn àwọn Ansarul Islam ẹgbẹ́ yìí tẹ̀jọ́ ń bara yín kí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà rẹ̀ amabitọ́ lọ màdìkàsí náà lọ́tọ́jú ẹ̀ màdìkàsí lọ́tọ́jú rẹ̀ kò sí ní dààmú nǹkan méjì náà ni ubbul mal war ri'asa àkọ́kọ́ ni pé ìfẹ́ owó ṣé Adama ti sọ fún bàbá wọn pé èé ṣe wọ̀bì àyè pọ̀ bàbá ti sọ bẹ́ẹ̀ lójú ayé bàbá wọn pé kí ló dé wọ̀bì àyè pọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni kí wọ́n jó lórí wọ́n sá máa pé àwọn làwọn ń bẹ́ yà yín àwọn làwọn ń bẹ lọ́hùn àwọn làwọn ń bẹ́ yà yín àwọn làwọn ń bẹ lọ́hùn. inú àwọn pródọ́tì àdàbíyà tí wọ́n máa fi ṣe báàrí òun làbò tó òun máa fọwọ́ kó àsákàrí kó tó rí ọ̀rọ̀ sọ yóò ti máa ṣe rè kó tó rí ọ̀rọ̀ sọ yóò máa fọwọ́ kó báyìí ara àwọn àlùbáríkà tọ́lọ̀ fún wọn náà nù bá
ẹ dákun jama nítorí Ọlọ́run èyí tá a bá tún ní ọ̀yanjú díẹ̀ pé ọba tó ṣe Abdulhamid olóhùn oyin ẹ wo báyé tí ẹ ṣe dàbà àwọn àdàbíyà wọ́n sì bá tiẹ̀ jẹ́ ẹ wo bọ́lọ̀ ti ní kí mà ó kún lára rẹ̀ kẹ́kẹ́ àfà àtijọ́ àti mú wá nira fún òun máa pọ́n lásán ni òun kọ́kọ́ sọ wípé ká máa jẹun fìdáwù kódà ká máa lọ bí òkú ọ̀dà nígbà tẹ́bi pa àbú ọ̀sánú rẹ̀ àbú ọ̀sánú ẹ̀ òun náà bá ti ń lọ bí àwọn fìdáwù díẹ̀ nísìn àbú àlíàgà àbú ọ̀sánú rẹ̀ àbú àlíàgà sí ní tó jẹ́ tiẹ̀ ó tún ṣe díẹ̀ òun náà ń sọ kótókótó òtórẹ́gbò tọ̀nà tiẹ̀ náà àmọ́ tiẹ̀ tún ṣe díẹ̀ níwọ̀nba díẹ̀ torí pé òun ò kéwú lọ́dọ̀ wọn bàbá rẹ̀ ló kéwú mẹ́ òun ò kéwú mẹ́ ilẹ̀ haúsá ló ti gé nǹkan ẹ̀ wá àmẹ́nu ọwọ́ wọn ti ń bẹ lára rẹ̀ ni prógámù àlíàgà wo lẹ gbọ́ láyé tẹ́ ẹ rí ẹ̀kọ́ kan kọ́ ń bẹ̀ rí àfi kí wọ́n máa ṣẹ̀fẹ̀ ẹ wá ń pè ẹ̀yin ọmọlé kéwú àwọn ọmọlé kéwú tó fẹ́ gbọ́ ni wọ́n ń pè wá lọ́mọ kéwú ara ń tẹ́ ń fẹ́ náà nù ni ọ̀mí ọmọ kéwú tiẹ̀ àbú àlíàgà èmi ọmọ kéwú rẹ̀ ìwé lọ́mọ ọmọ kéwú a lè sọ fún ọ kọ̀ǹfàmù wípé ọmọ kéwú